Lights, camera, Rolling. action. From the stable of Eniola Obanijesu, aka Oba One, the producer of Alarijo and epic movie Ogundawori. Ọ̀yá kẹ̀tẹ̀ ilẹ̀ yà jẹ́kẹ́. Báwùlẹ̀ pa aago nìkan ṣẹ̀kẹ̀rẹ̀ gan ni kò pè dání. Dúró náà sí òsín nǹkan mi ń bẹ fún wọn mọ̀. And backbone. Kí lẹ fẹ́ kí n sọ ṣe bẹ́ẹ̀ lórí ilé ẹ̀yin náà lè ní right láti sọ̀rọ̀. tó kọrí ẹ̀yin tẹ́ ẹ sọ tànù tẹ́ ẹ sáyé lù tẹ́ ẹ sọ wájú tẹ́ ẹ sẹ́yìn tọ́jọ́ wájú yìí ti wá lẹ̀. Presents a multi-millionaire film project. The picture, àwòrán. Life is full of hypocrisy, heaviness, and jealousy. Kàdìjú ṣèbẹ̀níkú, kàmínú fẹ̀nùdẹ́nu. Ọ̀pọ̀ aláǹgbàdà kù délẹ̀, àkókò méjì tinúrun. Ìmúníkà tó jà gbóòórùn àṣebí. Ẹni bá fojú àná òkú dẹ̀tì. Ó di dandan kẹbọ̀rọ̀ abọ̀ láṣọ. Ìbọn. Ọ̀rọ̀ tí ń gbọ́ oníṣègùn ní dùn sẹ́yìn ọ̀rọ̀ tí bá ń gbòògùn ìgbàanújẹ́ alágbẹ̀dẹ ni iná ta dáfẹ́yẹgún ẹyẹ mi là fi sún jẹ. Ó yá padà síbi tó ti ń bọ̀. Ẹ̀pà bóyí mi ká o, ikú máa ń bẹ lóde. Ẹ̀pà bóyí mi ká o. The picture, àwòrán. The battle line has just been drawn. Extinction is the rule and survival is exception. Gun for gun, blood for blood, eye for eye. The picture, àwòrán, full of actions, conspiracy, betrayal, hypocrites, and lots more. Written and produced by Eniola Obanijesu, Oba One, and directed by Mohammed Lawal. Compo, starring Ibrahim Chata and Talaniyan, Jide Kosoko, Jokemuyiwa, Eniola Obanijesu, Bolaji Amusan, Mr. Latin, Digolija, Rukayat Lawal, Iya Ibadan, introducing Mayowa Abimbola, and hosts of others. Marketed and distributed by Giant Marketer, Foraju Music and Films International. EU 16 and 19, Movie City Army Arena Shopping Complex, Bolade Oshodi, Lagos. Telephone 080-2158-1813. WhatsApp 080-7280-8018. The picture, àwòrán, coming soon. Ẹ pé Musa Alapata kì í gbọ́ná. Musa o Alapata o. Onínú ẹni o. Ọlọ́kàn ẹni o. Ẹlẹ́yinjú àánú ni. Afẹ́fẹ́ ò máa fẹ́ gbígbóná. Tó bá ti wà ń fẹ́ gbígbóná. Wọ́n ti rán afẹ́fẹ́ ní iṣẹ́ ni. Ohun tẹ́ ń lò sọ́kàn yín sí. Ìyẹn kan láṣìírí o. Ìmọ́lẹ̀ kí ń láre òkùnkùn o. Ọ̀bọ yìí mà lágbára kò rẹ́ nìkan o. Ìmọ́lẹ̀ kí ń láre ọ̀pọ̀ òkun o. Ẹ̀dá ayé ẹ̀jẹ̀ ká fúnra o. Ó jọ bí eré kì í ṣàwádà lékeleke tí ń ṣọ̀rẹ́ màá lo òwe inú kan pọ́nkán lè jẹ ní àríyàn ayé làwà o àríyàn tá làwà o ọ̀bọ̀ yé ó máa kọ́gbọ́n o ẹ̀dá ayé ẹ jẹ́ ká fúnra o ọ̀bọ̀ yé àlẹ́ o. Ẹ pé Musa Alapata kì í gbọ́ná. Musa o Alapata o. Onínú ẹni o. Ọlọ́kàn ẹni o. Ẹlẹ́yinjú àánú ni. Afẹ́fẹ́ ò máa fẹ́ gbígbóná. Tó bá ti wà ń fẹ́ gbígbóná. Wọ́n ti rán afẹ́fẹ́ ní iṣẹ́ ni. Ohun tẹ́ ń lò sọ́kàn yín sí.
láṣìírí o. ayé ẹ má máa tó ọ̀rọ̀ àṣírí tí ò gbọ́dọ̀ rìn ta ni. ayé ẹ má máa tó tá bá ń rìn tá bá ń sáré ká máa wò lẹ́mí o. ojú lẹ̀ ń wò inú dúdú ojú lẹ̀ ń wò ayé ń bẹ́ẹ̀ ní kùkù bẹ̀rù èèyàn o. ayé fúnra o ẹ fúnra o inú mi ni mo mọ̀ mi ò mọ̀ tí o ẹ bá ń tóbi síbi ẹ̀ẹ́dàkùn mi ò ní mọ̀ o. ayé ẹ fúnra o. ẹ pé Musa alápàtà kì í gbọ́ná Musa o alápàtà o onínú rẹ ni o ọlọ́kùnrin rẹ ni o ẹlẹ́yinjú. ní àjàdí ọmọ oníyàá omi bí èmi ọ̀rọ̀ yàn ń ṣe kí ló ṣẹlẹ̀ kí ni kí ló ṣẹlẹ̀ bá mi kí ló ṣẹlẹ̀ Àjàdí. ń bo. Ìyá Lọ́lá mo gbọ́ yìí ta nìyẹn ta nìyẹn ta ni. Lọ́lá ni o Lọ́lá ni ìbọn ti bá Lọ́lá. ìbọn níbo 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 ló wà àárín ìlú bo ìyá mi mo dáná yéé. ayé mi o ẹ wọ ọmọ mi ọmọ Lọ́lá kò ní ṣe é fún mi mi ní fojú sùn ọmọ ọlọ́pàá ìgbà mi. ta ló yìnbọn fún ẹ báyìí àní ta ló. Àjàdí ni. Àjàdí. tó pariwo nìyẹn. ó sàjàdí. Àjàdí yẹn báwo ni ó ṣe jẹ́ sí ẹ ṣé ara lẹ́yìn ni àbí ará àdúgbò. Àjàdí náà ló ń pariwo ọjọ́ gbélé ọmọ ìlú yìí ni Àjàdí ni Àjàdí ló ń pariwo bó ṣe ń sọ nìyẹn pé Àjàdí ni Àjàdí ni. tí mo béèrè ni pé báwo ni wọ́n pẹ̀lú Àjàdí yẹn ṣe jẹ́. Màámi Àjàdí ni. Àjàdí ni àbí. ẹyọ kọṣọ tó mi ni Àjàdí ni Àjàdí ni Àjàdí ni mo mọ Àjàdí mo mọ dáadáa ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè. gbogbo ọjà à ń díje o àwa ń díje fún ipò alága ọ̀rẹ́ mi ó ga àákùjọ jèrè ọjà yìí náà ni ọ̀rẹ́ mi mo ní sọ fún ọ ni torí wọ́n lè mọ fẹnu gúnlẹ̀ kiri inú ọjà kán mọ̀ sọ fún ọpọ́ rẹ̀ ọ̀ sọ fún ọ pé òun fẹ́ gbàpò tí ìbò èmi fẹ́ gbogbo alága mo sì ní sọ fún ọ kán mọ̀ gbọ́ lẹ́nu aráàta òun ló jẹ́ ń sọ fún ọ mo sì fẹ́ kọ́ ọ wà lẹ́yìn mi digbí. mi lè fọ mi gbọ́ mo gbọ́ àmọ́ sí mi retí ká bá rẹ̀ sọ mí o àmọ́ ní o ti sọ iná o ti di ìṣiṣẹ́. mo ti sọ fún ẹ náà nìyẹn o ti bọ́. ọmọ bí èké bá pátá. ọ̀rẹ́ mi. ó kó báyà lónìí nítorí àjọkù sí mo ti jẹ ìran mo nẹ́yìn rẹ o àmọ́ kó o bá ti ń lọ onáwọ̀ yóò ní máa sọ ẹ̀ta ìsọ̀pá máa sọ ẹ̀dá àlàgbàdá máa sọ ògbòrò máa sọ ẹ̀dá yẹ̀mídà sórí ọ̀ ni máa sọ wọ́n ti pọ̀ jù wọ́n ni máa dé bẹ́ẹ̀ ẹsẹ̀ ni máa ṣe wọlé ilé ṣe ó kó báyìí ló wáyé ọmọ abẹ́ sí bí òkè bí àpáta. ọ̀sẹ̀ ọ̀rẹ́ mi kàlámù ọ̀sẹ̀ ọ̀rẹ́ mi kàlámù èso oníbàárín wa jẹ́ o ọlọ́wọ́ mọ̀ fún wa ṣe. òwò dọ́dọ̀ yìí sílé o. sùn wàhálà máa sọ fún un. ilé tẹ̀lé ẹrẹ́ yẹn o wò káre mo ti jẹ. ẹ pé Musa alápàtà kì í gbọ́ná Musa o alápàtà o onínú rẹ ni o ọlọ́kùnrin rẹ ni o ẹlẹ́yinjú àánú ni afẹ́fẹ́ ò máa fẹ́ gbígbóná tó bá ti wà ń fẹ́ gbígbóná ò wọ́n ti rán fẹ́fẹ́ ní ìṣẹ́ ohun tẹ́ ń lò sọ́kàn ní sí. Saje wa dákùrà mùsùlùmí. Dádì wa o. Ta ni? Ẹ lálejò. Ẹ kọ́ wọlé ta ni? Èmi ni Màrúfù ni o. Ń bọ̀.
màrú ẹlẹ́ran èèyàn yìí ẹran tí mo pa ò ní ké ní mọ̀ bótọ́ bá ti ń tojú bọ́ lé kí báwọn èké ẹran lọ́wọ́ á kì. ọ̀rọ̀ kí ẹran kókọ́ ó tẹ̀lé kékeré àkú ìsinmi ò ní àsọ̀kọ rẹ̀ àní fèlè ìsọ. àmì orí bẹ́ẹ̀. sẹ́yìn wá ìsọ̀ lánàá sátidé. mo rí pọ̀ wà mo ti wá òpètò bóyá àwọn kọ́sítọ́mù rẹ̀ ò béèrè ẹran ni. irọ́ bó bá ń lọ mo bá rí Kasimu lánàá bá ń pè tọ̀. Kasimu Adédísí náà. ló bá ní òun pẹ́pẹ́ sí òun mọ̀rin tó wọn ò rí rí pé sí èèyàn sí ẹranko Fúlàní kò tẹ̀ mú ní kí ló ṣẹlẹ̀ ní sí ìwọ̀n pé bọ́ra mọ̀sùlùdì àwọn náà mọ̀ gbà kú ti pé wọ́n kéde àwọn pé tọ̀ àwọn o àwọn fẹ́ sa alága ní mo bá ní bóyá bọ́ra mọ̀sùlùdì ọmọ yàtọ̀ láàrin gádínà àti ọlọ́gbà pé kì í mọ̀ ṣe alága àwọn alábàárù tàbí alága àwọn ọlọ́kadà là ń sọ alága àwọn ọlọ́kadà ọ̀kadà kọ́ là ń wí yìí o alága àwọn alápàtà tẹ́ntẹ́rìn náà mọ̀ ní kàṣùá àwọn ni à ń sọ wọn á ní kò lè jẹ́ bẹ́ẹ̀ wọn á ní kí wọ́n á bí pé ṣé lóòótọ́ lẹ́yìn náà sọ pé tọ̀ pẹ́pẹ́sẹ́ o ẹ kéde pé ẹ ṣàlágà wọn ní kò ṣeé ṣe wọn pé wọ́n parọ́ mọ́ yín ni. wọ́n jẹ́ ni ó dáa ni bá a ṣe pẹ́ lómi ènìyàn gbọ́rọ̀ yẹn bá kò ní bí yàn yóò fi yàn nú ni àmọ́ wọ́n jọ ọmọ tó dáa tọrọ ọmọ pọ́gà rẹ náà ọmọ náà lọ jẹ́ fún wa Musa ọ wá rí bí ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bẹ̀lẹ̀ mi náà ó ti gbé ó rí pé bó ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní ìṣèyàn sẹ́ranko Fúlàní kọsẹ̀ ń sẹ́jẹ̀ ìmọ̀ àgbà ká ló wọlé ní ọgbà ìyàwó kékeré tí bàbá ṣẹ̀ṣẹ̀ fẹ́ tó mọ̀ pé Fúlàní ni ò ní gba bẹ̀ ń kọjá ṣùgbọ́n tó ọmọ òsè náà ni kó mọ̀ bá sọ wá rí ti ètò ọ̀sọ̀hún ó mọ̀ pé àìjẹun ológbò kí òjò tájá ẹni tó bá sì kan ni iná là á gbọ́ ẹ mọ̀ pé ọ̀gá rẹ̀ Kàlámù Musa ọmọ pé kì í ṣe iṣẹ́ àbárù ní í ṣe iṣẹ́ àpáta ìlú náà ń ṣe ó sì bá wa lẹ́nu iṣẹ́ yìí ni ẹni tó bá ti á jẹ́ pé iṣẹ́ àpáta ní í ṣe ò tí ì sọ̀kadà tí èyí sàlábàárù a jẹ́ pé alága alápàtà ẹni mo fẹ́ jẹ bẹ́ẹ̀ ni. bọ́dà Mọ̀ṣúdì yorùbá bò wọ́n ní ìwọ̀n oníwọ̀n lè yẹn mọ̀ èèyàn mọ̀ mọ̀ ara rẹ̀ adélábùsì tapa ńlá rí ọ̀dà mi pé tàn mí Kàlámù Musa nǹkan bẹ́ẹ̀ tí nǹkan ká sàní sòkútà nóòwe tí ò ní ìtumọ̀ ni ẹ jẹ́ ìsàlàyé ẹ jẹ́ kó yé yín sẹ́yìn téèyàn bá ní nǹkan téèyàn gbójúlé tàbí tó fẹ̀yìntì mélòó ń gbogbo ara yín Ọlọ́run pé ìbú yín ó tó ṣọ́ọ̀tì ìwé ẹlẹ́sẹ̀ méjì nìyí ẹ̀ tún wá níyàwó bí wọ́n bá sọ ọ̀pá mẹ́fà mẹ́ta lẹ́rà fún ìyàwó yín tẹ́rín báyìí ni yóò fi ṣe gèlè nígbà tí ọ̀sà pa ń bẹ̀ mọ̀ ó ṣèjì ká ń ṣe wèrè gbéjì kàrú alápá tẹ́rín ni ara ẹ̀ lọ́wọ́ asán kẹ̀kẹ́ nígbà tí ẹ bá ti fẹ́ bá sùn ẹ̀ dìbì rẹ̀ mu ni ara ẹ̀ wá máa bómọ yín lọ́ tòrò ẹ dákun tó wá ní ìfọ̀kànbalẹ̀ ara yín àtàyè ní pẹ́tọ̀ alága alápatà lọ́wọ́ á wù yín ṣé ẹ rí ẹ mọ̀ ìtàn ara yín tọ́lọ́kọ̀bọ̀ tí ń bẹ lápò yín yàrá kan tẹ́ ẹ fi ń sanwó orí tó pé kọ́dún kan tó parí ayílẹ̀ fi ń rówó olè sọ tẹ́ ẹ mọ̀ tó ń kiri orí odò ṣé ẹ mọ̀ orin kẹ́ ẹ mójútó ẹ mọ̀ wùdá mọ̀ràn alága o nígbà pé tẹ́ pé ìyàwó yín náà orí tiẹ̀ náà wàá pé ní tí máa bọ́kọ rẹ̀. máa wòrán tí a ó máa wòrán tí a ó. kọ́ mọ̀ wùlẹ̀ wòrán kó fún lésì. kí ni a fún ọ lésì kò lè fún ọ lésì ọmọ pé nìsín ẹni tí wọ́n ń léwẹ̀ tí wèrè kásọ rẹ̀ ní bó náà bá jáde ó wèrè ó di méjì ṣùgbọ́n gbé o ti mọ̀ tí ó sì ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ sọ́nà tí a rán wa àni wò fún ọ ládírẹ́sì bẹ́ẹ̀ ni tó dé máa fún ọ ládírẹ́sì ni òní dé àǹkọ́ ọmọ béèrè pé ta lè mí fẹ̀yìntì múrí àdìo ni bàbá ń bàrígà toró pònú ni ọ sọ wá náà ti ràn ó sì sẹ́ràn bí ilé ńlá mo tiẹ̀ wà tẹ́lẹ̀ kì í ṣe gbà mo fẹ́ jẹ alága mo sì fẹ́ wọlé ńlá wà á máa gbọ́. ọgbà fọ́ọ̀mù bíi eléyìí sọ ọba ní wọn fẹ́ jẹ o. fara ẹ balẹ̀ èmi ọ̀bọ sọ pé. bẹ́ẹ̀ ni ẹ gbọ́ mi dáadáa kẹsí pọ́ba ní gba fọ́ọ̀mù ọlọ́gọ́rùn-ún àtẹgbẹ̀rún kan mẹ́lẹ́ lórí o. wọ́n bá fi tọ́ọ̀gì jọba ni bí wọ́n bá gba fọ́ọ̀mù èyí wọn lẹ́rọ̀ wọn mọ̀ fẹ́ fi tọ́ọ̀gì jọba ni. torí tọ́ọ̀gì nǹkan la fẹ́ lẹ́yìn tọ́ra àmọ̀yàn àfẹ́ fáwọn ọkọ̀ àjẹ́. mọ̀ mọ̀ pé yìí ń wo dùn ọ́ ẹ̀mí náà fẹ́ sí ọwọ́ àmùmọ̀ràn ni ọgbọ́n ló ti kó láti ilẹ̀ tẹ́lẹ̀ wà á máa gbọ́ sórí gbogbo ọ̀rọ̀ tó bá mọ̀ pé. ọwọ́ pé o gbé sóòtọ́ ọwọ́ pé o gbé mìíràn wá ni tó tọ́ bá gbé mìíràn wá tó bá wòra rẹ̀ bí wọ́n ní bí àlàpà tó fẹ́ wé àmọ́ bóun náà ṣe wà torí pé wọ́n bí ire ni lójú ọgbẹ́nu ẹ̀ falágbàfọ̀. èmi ò tẹ̀ wá gbẹ́nu tèmi falágbàfọ̀ ó ti yé yín mi ìgbẹ́nu tèmi falágbàfọ̀. ọyá máa sọ́tọ̀ ọ̀nà kábí ẹni ọmọ kú mọ́ lọ. ẹjọ́ torí ọlọ́ ayé ò ní rídìí níbi tẹ́ fi pamọ́ sí o. wọ́n ti rí ìdí rẹ̀ bí ọba dé. èmi ò ṣe alápatà mi ò ṣe ẹlẹ́ran o kéèyàn má wẹnu sí mi lára jọ ẹ má fi mí kọ́rọ̀ sọ. a ò ní dáàmú sórí téèyàn bá fẹ́ yàwó tó bá lẹ́kọ̀ọ́ lé yóò sì wùwà pọ́ lẹ́kọ̀ọ́ torí pé òun lẹ́kọ̀ọ́ lé ni irọ́ kálóbì ọ̀gá rẹ̀ àǹtí mo fẹ́ ló ṣe níjọ́ yìí mo ti fún yẹtí etí yéé fún lóòka yẹtí mo fún èmi mo sì ní ó kó bí etí sọ̀rọ̀ mi ti yí ọ ẹni tí ó sì nírú ẹni ni kò lè mọ iye ẹni ọba yẹn pé onírú rẹ̀ ń lé ni ọmọ pé obìnrin tó lẹ́kọ̀ọ́ ni torí ẹ bí ire ó sì tún rẹ̀ bí àmọ́ ń bọ́ wí ọmọ pé Kàlámù ọ̀gá tiẹ̀ sọ̀mọ̀ pé gbó bẹ́ẹ̀ ni
ó gbóbìnrin tó tó bá kàn lè fẹ́ ìyàwó oṣù lọ́kà ọmọ ìyàwó gbà wọn ló sì tí ì ní. ọba yín àná kò sí tí ò lè gbà kò sí tí mo lè gbẹ́sẹ̀ lé. ẹ bá wọn pé ọgbẹ́sẹ̀ lé Fúlàní. Fúlàní ọ̀wá san. Ebi náà ló ní Fúlàní tẹ̀. ẹ fẹ́ mọ̀ pé nbí tẹ̀yìn ti wá bí n bá gun yín débẹ̀ ẹ lè fi ń gbọ́ ọmọjọ́ mẹ́jọ ń dì. ẹ bá dáa iná tẹ́ lé mọ́mú kó lórí lè mọ́mú nǹkan sẹ́nìkan bá yín jà sí àbẹ́nìkan bọ́ ọ̀fà máa wá gbọ́ o sórí sojú rẹ ni ó ṣe bó ṣe dúró rè tọ́gà rẹ ní oṣù dùn tí ń fi jẹ alága nu ọjà tẹ́sí mọ́ dámínítì iwájú mi báyìí ẹ bẹ̀ẹ́ sọ̀rọ̀ ẹ wà náà wọ́n báyìí ìwà rí dókòó jọ́gà rẹ̀ ọ sọ̀rọ̀ nígbà ọ̀gá rẹ̀ bá sọ̀rọ̀ tán kí wọ́n náà sọ̀rọ̀. ó ti tán. alága àwọn orin dìrín. ẹ̀rọ alága ẹ bá bá jẹ́ pé dìrín lọ́gá rẹ̀ bá jẹ́ púpọ̀ ní wọ ọmọ ṣẹ́. ilé tẹ́ ti jalaga rí wọ́ ìyàwó tó ń wo bí gbàtàyé rẹ ti rún bí aṣọ. ìjọ náà kí n tiẹ̀ ná kí n tiẹ̀ mi ò ṣe kọjú sẹ́mi rẹ̀ tá a jọ lọ́rọ̀. tọ́ ọ bá rọjà kọ́ ra láǹtà kọ́ wájú ìlú ọkọ rẹ̀ sórí bá ṣe ń ọkọ rẹ̀ yìí balabala bí ọwọ́ òjò tí wọ́n mọ̀ sí ni. ẹ faraga alẹ́ o. wo oníṣòro wọn ti ń ránṣẹ́ wọn ponú tó bí o bọ̀ bá ponú kọ̀ yẹn wọ́n rẹ́rù rẹ̀ wá bá mi. wọ́. mo rò tọ́lọ́ ọmọ yín. mo ní ìrọ̀lẹ́ ìlànà. ẹ ẹ ṣe bí màálù ti ń fọkùn sí lẹ́sẹ̀. èjì alága o bí bá sì jẹ alága ojú rẹ̀ náà ni ó ṣe. ọ̀gá rẹ̀ ló sì ní kú ònú ọjà ẹ jọ wà nú ọjà ni. ṣé ẹ̀wọ̀ yín rè. ìyàwó mi kọ́ ìyá rẹ̀ ni. ìyàwó sẹ́ńdù ọ̀ni àbí kò mọ ọ̀gá tó sórí tiẹ̀ èlò sí ẹwẹ́sẹ̀ bíi táyé ilé oúnjẹ bẹ́ẹ̀ yọba tiẹ̀ bú yẹn yóò sì ẹ̀wò yín lórí bí irin bẹ́ẹ̀rì kí ló ṣẹlẹ̀ kò sẹ́gìrì sẹ́mi là. èmi tó wá ń bú ńkọ́. ṣé wọ ebi wọn náà ti bú tiẹ̀ padà ńgbà tó ọgbẹ̀rún rẹ falágbàfọ̀ ebi ń lọ bú ó sì yanjú jùlọ ebi ń rè obìnrin rè tábà yọwọ́ pé dìrí bí ìdérí abọ́ ẹ̀dágun kí ni yòókù ó dá délẹ̀ ni sonúlé jẹ́ lọ fọ́ palẹ̀mọ́ tiẹ̀ palẹ̀mọ́. ẹ kú sẹ́wẹ̀ o ẹ kú ọrọ̀ ajé o tọ̀ ká ẹ má pé dọ́dọ̀ yín o mo fẹ́ jalága nu ọjà yìí o ẹ tì mí lẹ́yìn o gbígbẹ kẹsẹ̀ fọwọ́ ti lé ìní bojú yín jẹ́ o ẹ padà máa yìn mí láwo ni ẹ pé o sí ọ̀rẹ́ mi ò bójú mi jẹ́ ìní bojú yín jẹ́ o tọ́ ká ẹ má pé gbọ́ o mo fẹ́ ṣalága o ẹ ti máa gbọ́ gbọ́gbọ́ náà gbọ́gbọ́ mo fẹ́ ṣalága nu ọjà yìí tí n bá sì ti dé ó dìrọ̀rùn ọ̀dọ̀bẹ̀ ìyá ẹ mọ̀ pé wò ní kọ́ka tí yín mọ́fẹ̀wé bò ẹ jíṣẹ́ mi falágbádá ẹ pé mo pọ́n lẹ́nu ọjà yìí o mo fẹ́ ṣalága o mo fẹ́ gbàgbé mi o ẹ bá ń jíṣẹ́ bá ní mọ̀sáhùn ẹ pé mo dé sọ rẹ̀ bí ọba sí ń sọ ẹlẹ́dàá rẹ̀ ọmọ gbọ́ mo fẹ́ ṣalága nínú ọjà yìí o mo fẹ́ ṣalága sì ní dójú tì yín ẹ tẹ̀lé mi bí ogun ìdílé ẹ rí pé mi náà ò ní já yín kulẹ̀ ṣé ẹ ti gbọ́n tí ẹ wí wọ́n lé mi lọ́kàn wọ́n lé mi lọ́kàn ẹ̀yin tí a yìí ẹ bá sọ fún ẹsẹ̀ singa ẹ pé mo fẹ́ jalága o ẹ pé mo fẹ́ jalága o ẹ pé mo tún fẹ́ jalága o kíkẹ́ lọ́kàn o mo fẹ́ jalága o ẹ tì mí lẹ́yìn o èmi náà sì ní dójú tì yín o ìní dójú tì yín ní yẹ̀yẹ́ yín o ṣẹ́gbọ́n o ṣẹ́gun gold báwo bá sí ń sọ ẹlẹ́dàá rẹ̀ ń bẹ ń sọ àwọn ẹran rẹ̀ ó jíṣẹ́ fún ọ mo fẹ́ jalága o mo fẹ́ jalága o tọ́ mo fẹ́ jalága o man pass man máa gbèjà man pass man ẹ bá ń jíṣẹ́ fún ẹ pé mo fẹ́ jalága èsì ní dójú tì wọ́n tẹ̀lé mi dọ́dọ̀ ọmọlá a máa rẹran ló pọ̀ gbogbo tí a máa rẹran òru a bá ń di wọn nú ọjà ẹ̀ àwa la máa pàṣẹ ẹ̀yà yìí la máa pàṣẹ mi ní mọ̀ jíṣẹ́ yín fáwọn èèyàn mo fẹ́ jalága o aláàjì mo fẹ́ jalága o ẹ máa rẹran ọ̀pọ̀ ẹran ọ̀pọ̀ lẹ́ máa rà àbáwúsá sọ̀rọ̀ èmi náà gbọ́ sànúkù yàwá yàyà kàṣúà láfíà. Àmọ̀kẹ́ sọ fún mọ́mí ẹ tí o bá mú owó tàná wá o ò ní rí mi gbà o. O ní mo sọ fún yẹn ni. Ìyá Akin wọ́n pè mí láti àtẹ́ńdà nísìn wọ́n la nípàdé kan tó ṣe pàtàkì wọ́n wá ní ìgbọ́dọ̀ mọ́ sí bẹ́ẹ̀ ṣé bí nísìn náà mo kúrò látẹ̀ńdà ẹ̀ mo fẹ́ mọ́ forun rẹ jú mo á wò pé wọ́n mọ́ tẹ́yìn gbèrú mi kémi náà yọjú sí wọn. ẹ wá ẹ má ì tí ì lọ ẹlẹ́ẹ̀ ń lo àtẹ̀ńdà àbí kí ni mo gbọ́. nǹkan tá a sọ nínú ilé ṣáà ti wá parí ẹ̀ ni. ṣé ń gba alábòsí sórí gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ sọ ó sì kọ́kọ́ mọ sọ́sà tẹ̀lẹ̀wọ́ kọ́ kọ́kọ́ fi rún múná pé sórùn
ìwọ mọ̀ pé wà ń sọ̀rọ̀ pàtàkì lọ́wọ́ ni wọ́n jáde ló fi mí lẹ́nu lé lọ́wọ́ ajókòó di ọjà kí mo ṣe tẹ́nì kò ṣe rí lọ́wọ́ pé mo fọ́ sí ọ létí báyìí ọbẹ̀ ta fì. ó dẹ̀ má bínú nǹkan tí mo wá béèrè lọ́wọ́ yẹn kẹ fún mi kẹ. gbogbo tí wọ́n bá fún ọ mo ti mọ̀ pé ẹni ọba kí n lọ́mọ ẹ̀tẹ́nù ló bí torí wọ́n gangan fúnra rẹ lọ́mọ ẹjọ́ bí n bá wá ṣe nǹkankan n kọ́kọ́ dé àtẹ̀ndà n lọ pàdé òun n wà á dé nígbà n bá dé n wà á fún ọ lówó. èmi ò fẹ́ wàhálà o ẹ ti ń fa wèrè lọ́yàn báyìí o ṣé torí pé wá fẹ́ jẹ ṣíàmọ̀ ní ká má wàá rojú yín lẹ̀mọ́ ní báyìí. sẹ́ǹgbọ́n nǹkan. ẹ wè mi ò fẹ́ wàhálà nǹkan tí mo béèrè lọ́wọ́ yín ni kẹ́ fún mi. sẹ́ǹgbọ́rọ̀ ìwọ mọ̀ pé mi ń fa èṣù lọ́yàn àbí mò ń fa wèrè lọ́yàn ẹni ìwọ gbọ́yàn òun jáde kó nulẹ̀ àbí gbọ́ ọ̀tọ̀ mọ̀ pé mò ń fa sọ̀sọ̀ pé mi mo ní ẹ bá yẹ kó gbé dúró nulẹ̀ ni wàá gbọ́ o sórí gbogbo obìnrin tẹ́yìn bá ti fẹ́ láyé tó bá jẹ́ pọ́pọ́ lọ wọn ẹ̀yìn lọ́wọ́ àbí mọ́rúwá kò sí táìmọ̀ sọ tí ọmọ papọ̀ mọ́ tiẹ̀ àti wọn bá láàrò jinlẹ̀ tó jẹ́ ní tí máa ń ronú adìẹ gan ronú ó tó gbé yẹn gan tó bá jẹ́ ní tí máa ń ronú tó fira rẹ̀ wé ìdun tí ronú àfi kó mú jẹ ọkọ̀ yẹ kọ́ ọmọ wípé wọ́n fẹ́ fọ̀rẹ́ rẹ̀ jọba òun bínú tọ́rẹ́ rẹ̀ ọba jọba ṣé wọ́n lè jọ̀yàwó ọba àbí bẹ́ẹ̀ mi bá jẹ́ alága ní ìsìn látẹ̀ndá ọmọ po rẹ ni ọmọ bí wọ́n ṣe máa pọ́n ọ lé ni tó ìpótọ́ bá ń bọ̀ báyìí wọ́n mọ̀ pé ìyàwó chairman níbọ̀ wọ́n tí mo sì mọ̀ bọ́ọ̀rọ̀ àkàrà lásán ọ̀fẹ́ gẹ̀ẹ́sì torí kí wọ́n lè gbé ìyàwó chairman ṣé mọ̀ ni ṣé mọ̀. lórí pé mo béèrè ẹ̀tọ́ mi ṣe wá fún oríkì ìdílé. oríkì ìdílé kọ wọn ìfi ọjọ́ ìyàwó alága ní ìsìn ó ti lu tú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀dẹ́gbẹ̀ẹ́ yẹn fi ọjọ́ ìyàwó alága ní ìsìn bọ́mọ̀ pé ó lù bá ẹ̀rìn lọ́wọ́ àtò yẹ rìngì ló to gbogbo ẹ̀ wọ́tọ́ gbọ́ fáàrí. àsìkò mi nì. èmi ò pé ọmọ lò. nígbà tó kọ mi bá ti jẹ chairman kí wá lè mi wá kí ló kù mí tí mi ní ṣoge. kọ́ wá fún mi láyè ìwọ náà wà tí mi lẹ́yìn bí ogun ìdílé ọ tẹ̀lé mi tí n fi ṣàṣeyọrí bí n bá ti àjà alága tán ọmọ gbégbá lọ sọmọ gbogbo jíwò lóyún báyìí ọmọ lọ gba nǹkan ẹran ni. ètò sọ́n ti tó bá a mú nǹkan tí mo bẹ̀rẹ̀. nǹkan ládùúgbò gbogbo tí mo wí à ń kí à ń sà à ń pọ́dẹ lóko àbàgbẹ́ ṣẹ́bọ̀ gbógun délé adé ọdẹ mọ́ jẹ́ bẹ́ẹ̀ òpònú ńgbà ń bá dé ìní wàá fún ọ lówó bó wáyé pé gàárì ni ẹ wá mu bọ́ọ̀ bá sì rí gàárì ìwọ náà jábí gé ọ̀rọ̀ ẹnu. mo sì mọ. eléyìí ò dáa ó dáa kò ní wàhálà. ẹ mọ̀ wíru yọ mọ̀ wíru èdè rẹ papọ̀ mọ́ tẹ́lẹ̀ rárá. bó ní lọ kó ń gbọ́ mọ́ bọ̀ ilé lápò tí ó jókòó dé. kí ló ṣẹlẹ̀ kí ló dé tó ń kí mi ṣé ohun tó ṣe dá ìwà tó wù yẹn ṣó bójú mu tó bá jọmọ mi náà ti kú bó ṣe máa kẹsẹ̀ lẹ́sẹ̀ wá bíbá ni ṣé ìwà tó wù yẹn dá ṣé ohun tó ṣe dá Àjàdí ṣé ohun tó ṣe dá ẹ́. mọ́mí ọwọ́ tèmi náà kọ ẹbí mi kọ àwọn gẹ́ẹ̀sì wọ́n ṣe mí léṣe tẹ bá rẹ́sẹ̀ mi mọ́mí ẹ má bínú ẹ ṣàbà mi bẹ̀ lọ́lá ẹ bá mi bẹ̀ lọ́lá. ẹ gbà mí kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lá wọ́n ṣe ẹ́ léṣe ṣé tọmọ mi bá ti kú màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣókùn ni máa lọ pẹ̀ torí òwe wá ń tì òní kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lá ẹ́ ó ṣáájò ṣé dáadáa bàbá tiẹ̀ ṣe ẹ́ léṣe lẹ́sẹ̀ ọmọlọ́lá wà lọ hospital ohun tó yẹ kó ṣe ni pé kó tiẹ̀ gbé fóònù kó ṣáájú ẹ̀ báwo la rẹ̀ ó ṣe kọ́kọ́ bẹ̀ àbọ̀ṣe òwò wá ń sè wá ní kí n máa bẹ́ẹ̀ bẹ̀. ìjọba ìbẹ̀rù ni ìbẹ̀rù ni ọkàn mi náà balẹ̀ ìjọba ìbá mi bẹ̀rẹ̀ lọ́wọ́. ẹ̀mí ò mọ̀ màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa jíṣẹ́ fún un tó bá gbọ́ ni o bí ó lè gbọ́ kó ṣe tí mo fẹ́ ṣe sí o kò kàn mí o tó bá gbọ́ ni ó ṣe dáadáa rárá ó hùwà tó tọmọlúwàbí ń wù kọ́ àlàáfíà ṣáà ti tọmọ tèmi lèmi fẹ́ gbogbo ìtẹ́ kẹsẹ̀ lẹ́sẹ̀ yẹn mi ò ráàyè ẹ̀ mò ń jáde ni o màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé bó ti rọ́ mi sí ọlọ́ba jó gbọ́ èmi ń jáde lọ ni o mo ti gbọ́. inú mi dùn gbàdá gbogbo rí Musa Mọ̀ṣúdì àdàfo yín o àdàfẹ́yìn náà àsìkò yìí ti sàn wá nígbà tiwa a ò kì í dìbò ẹni dùkódù jẹ ni ṣùgbọ́n ní ìsìn ẹ̀ wá modernize ẹ̀ bá ṣàwọn alákọ̀wé ẹ fẹ́ máa dìbò ọ̀la nìbò nítorí ẹ̀ pé ẹ̀yin méjèèjì mi ò sì fẹ́ ìjà ẹ gbọ́ mi ò sì fẹ́ ìjà ẹ jọ̀wọ́ ẹnikẹ́ni tó bá wọlé kí ẹnì kejì tí ò bá wọlé kó bá ṣe kẹjọ fọwọ́ kọ́ pọ̀ báyìí kí gbogbo ẹ̀ kó dìgan kí ni mo wí àdàfo yìí ẹ jọ̀wọ́ ẹ ṣé bàbá mi ọlọ́run ṣe èmi bá yín dúpẹ́ olúwa ṣeun
ṣe rí ìgbà tẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ inú mi dùn àmọ́ bí tẹ wá parí rẹ̀ sí ẹ tóbi lọ kí n sì gbọ́dọ̀ yájú sí yín èmi náà fẹ́ kí n dàgbà kí n tó yín. wàá sì dàgbà. èmi rò pé nítorí kẹ́ ẹ bóun sọ ni pé kóun ó step down fèmí pé ẹni tó bá ju ni lọ ó ju fàálì ẹni lọ ẹ mọ̀ pé gbogbo àtẹ́ fi máa lọ́ọ́ rẹ̀ ran lóko wájú táwa ń kókun tẹ̀lé yín òun wọ́n wà láti sùkúù yọ̀ wá gbowó ni bí ọba bá bẹ̀ àwa máa fún lówó nígbà náà ó sì kéré n bò lóde sọ ẹran tírù ń bá wá jáde ní ìsìn pé mo fẹ́ jẹ alága látẹ̀ndà kò yẹ kó jẹ́ pé irú ẹ̀ ní ọ̀tà kò mí ìmọ̀ àrò pé ẹ bá sọ̀rọ̀ pé kó wá gbàgbá kejì tàbí tí n bá wò sòsòsòsò kí n kàn fún ní bíi kọmíṣánná fọ ẹran ìjàǹjà fọ ẹran kí n kàn fún kọmíṣánná fọ ìjàǹjà iṣẹ́ náà ni oyè náà ni. kò tọ́sẹ̀ ní ojú ọyọ kọ́ ọmọ bá ń do àmọ́ tó bá lóun ọba mi dùn náà ni ẹ fi ilẹ̀ àbùkù ní ọkàn bọ̀ bẹ́ẹ̀ ni. ẹ ṣe mọ̀ pé yóò lọ bẹ́ẹ̀ mọ́. bàbá tó lè sọ̀rọ̀. àdọ́dọ́ ni. bàbá ṣe mọ̀ pé ẹ mọ̀ tán mi dáadáa. ìran. ẹ sì mọ bàbá mi gbà. ìtọ́wò ìtọ́ ìjàpá. ṣé ẹ ráwa àwa kàwé wọnú ṣe ẹ náà. bẹ́ẹ̀ ni. a sì báwọn olórí ibú kan dupò. ibi ìwé ló ti kó bára rẹ ìwé gangan ló fi kó bára rẹ ebi tíṣà náà ẹkọ ọmọ ṣe ebi gbà tí ẹ lé òní rìsọ́ọ̀tì tí wọ́n ní rẹ́ẹ̀dì wọn ìkọ̀wé rẹ̀ ebi ẹ̀mẹ́rin ló ṣe wà ẹ́ẹ̀kì kó o tó jókòó bọ́ ọ ṣe sóòmù ni Musa sóòmù ni òòmù. Mọ́ṣúdù olórí ibú ni ọ. èmi. olórí ibú alájẹbánu àṣìírí òun ni ọ. kì í sì sẹ́bi rẹ o sọ pé bàbá rẹ ìdílé ewọ́ tó ewọ́ dọ́jà yìí. bàbá ẹ jẹ́ ń sọ tán wọ́n sì tọ́jú bàbá rẹ àárùn ní gbé. bàbá tèmi. ìgbà tí bàbá rẹ ó wàá parí ọ̀rọ̀ ó lé bàbá rẹ jà tẹ́lẹ̀ kó lọ ọjà wọ́n pọ̀ ara ẹ̀ jalè. ó dèrò ọ̀run lónìí wọ́n tìrọ̀ mọ́ bàbá tèmi ni torí wọn ò jẹ́ bí bàbá rẹ bá tún tọrùn wọn bàbá rẹ ò rí bá tọrùn wọn gan ó lè ní ó tún jà lọ́rùn tí wọ́n yé kì í ṣe pé mo pè yín pé kẹ wá jà. àwọn tí ní sùúrù fún lórí burúkú yìí àmọ́ ti tó gẹ́. kò tá a ti di yàrá tí tó pé mo nà. bàbá tó dé pàpà ètò náà. nítorí pé wọ́n bá òkun ẹran tí a jí wọ́n bá lọ bàbá mi. ilé mi pẹ̀lú mi. tẹ́bùkún náà ló tún ra wọlé ọjà ni o tẹ́ lé ọkùnrin lọ́jà yìí. tí wọ́n sọ̀tọ̀ nílẹ̀ fún. bàbá ṣe gbọ́ ọmọ olè ní sọ̀rọ̀ ọmọ ẹrú ọjà ní sọ̀rọ̀ o. ìtàn mi kò sí lẹ́nu ẹ̀. gbẹgbẹnu dákẹ́ olórí ibú. bàbá àwa kàwé wọnú iṣẹ́ ẹran yìí. ojú yé mo ti o. wọ́n bí a sínú iṣẹ́ yìí ni. ibi tó ti kó bára rẹ̀ ọ̀kàwé mélòó. ìjọ tí mọ́mọ́ ti wá ti ń soge ìwò làkàrà bìí náà kí ni wọ́n bá bá rẹ̀ wá. mo ti wọ àǹkárá nísìn o ti mọ̀ wọ pátá. ẹ ǹlẹ́ tẹ́ fi bedroom slippers sílé. ebe mọ̀ wá wọ̀ ọ ni tí mo bá káàárọ̀ bẹ́ẹ̀ mi ṣe máa wọ̀ ọ́nu mọ̀ wá wọ̀ ọ ni mo fẹ́ wọ̀ ọ ni torí kò sí lóye tí ó wọ bàtà sùúrù wọ yakọ̀ ọ̀wọ̀ sùn. ẹ jẹ́ abáwọn wí o àwọn tí ń dọjà rúre o àwọn tí ò ní jọjọ ọmọ ní lọ síwájú àwọn tí wọ́n bà tẹ́ ń dàjẹ́ lẹ̀ ń wò lẹ́nu ẹja mọ́ bá wọn wò lẹ́nu rẹ̀ ẹni sùúrù ẹ mọ̀ wulẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ tí o step down. kì í ṣe bí bẹ́ẹ̀ là ń bẹ̀ nǹkan tó mi ń fẹ́ lẹ́gẹ́gẹ́ mo fẹ́ kẹ́ ṣe ẹgbẹ́ mi níyì nínú àwọn àgbà tó kù lẹ́yìn nínú ìsọ̀ ẹ̀rọ yìí tá a bá ṣe níṣèjì ìṣàkíyà ló kù. ó dà bàbá ṣe ti gbọ́ ẹ irú àwa ẹ̀ kọ́kọ́ tá a sì gbẹ́kọ̀ọ́ tá a sì ti léèrè jáde bẹ́ẹ̀ni tá a tún kàwé. ọ̀hún tẹ kàwé tẹ ń lo iṣẹ́ ẹran. àwa ò ní bá yín jà bá a bá wọn ènì àdúpẹ́ bá a sì wọn ènì. ó ti ẹlẹ́ wíìnì tani ó dìbò fún ọ kò sẹ́yìn tí ó dìbò fún ọ. ọ̀yan ni wọ́n jù bẹ́ẹ̀ lọ àgbàdo ògbóná àgbàdo sábì. gbogbo ṣe ń tajà lọ́pọ̀ Musa gbogbo ẹ̀ làṣírí ẹ̀ tú sí aláwọ̀ gbogbo ṣe ń tajà lọ́pọ̀ ẹ wá kìlọ̀ fáwọn olórí burúkú wọ́n má ba ọjà jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ògiri tí ń jayà láyà gbé torí kọ́bù ẹran tó ń tà kiri tí wọ́n ní já gbádùn. máa ṣọ ohun tí ò ń dá. ẹ̀rọ lábá nígbà tá a dáyé o ẹ̀rọ lábá nígbà tá a dáyé ẹ̀mọ́ níjẹ́ àṣàyè bá ò ṣe báyé. ẹ dákun bí n bá wá rí ọ̀sán ọ̀yọ́ mi léjì kàkálẹ̀ ni. ẹ tí ẹ wá kọ́gà mi kú oríire. oríire èwo mẹ́ o. ìbò alága tá a lè ta wọlé bá a ti jọ lérí pé ẹ̀wọ̀n àwa lọ́kàn ẹ sì lẹ́yìn lọ́kàn mi ò ṣe rí pàgbọ́ àti màálù lọ́kàn yìí tí ọ̀sá kan yín ń tan. èèyàn méjì ni ó joyè bẹ́ẹ̀ ni ẹnìkan jẹ gbèsè ẹnìkan gá mi sì ti joyè
pẹ̀lú mi sì jẹ gbèsè ẹni abẹ́ bá sì bẹ̀ lọ́ọ́ báyìí ni ó sàbọ̀ ẹlẹ̀ ẹwà tiẹ̀ kẹsẹ́nu yín ò dùn sí nǹkan rẹ̀. wo bínú mi ọba tiẹ̀ dùn sí kò ní jẹ́ pé oyè tẹ́ fẹ̀rú gbàbùkù ẹfẹ̀rú gbàbùkù ni èmi àwọn pé àwọn tí wọ́n conduct election ọ̀gá rẹ̀ àwọn tí wọ́n conduct election MKO Abiola ní 1993 tí wọ́n dáàbò rú ebi jẹ́ ìfọkàn sí ni pé bá máa gbé yín lọ tìrìbùnà èmi ò ní gbé yín lọ bí kankan èmẹ̀ wọ́n yọ̀bò nígbà wọ́n yọ̀bò ìbò tó tún kù sẹ́yìn lẹ́nu ìbò tó kù. ẹ̀dá ta ló jíbò. èmi jíbò èmi débi ìbò èmi ò débi ìbò èmi ò sa sí yìí máa fagídí fàpótí ìbò yá èmi ò fàbò yá lágídí èmi wọ́n máa wà yìí lọ́lọ́ ni. ẹjọ́ kan wájú ọlọ́run fáìlì nàìjíríà gan ọlọ́run ráàyè rẹ̀ ọlọ́run pé nàìjíríà kìlọ̀ kan ká tó wá sọ̀rọ̀ fáìlì yìí sẹ́ẹ̀rí kàlámù ti joyè yìí o ẹni tí ọba wa tẹ́ lọ́rùn ni ó lọ san gbèsè tí ó fi mọ gbèsè rẹ̀ sẹ́ẹ̀rí nígbà káyé yín dá ńgbà mú ni ẹ mọ̀ kó fáwọn tí ọba ti ń jẹ ẹ láwọn àgbà ni wọn sọ́tàn àbí ọ̀tàn ní ìsìn ìgbà tẹ́ ẹ̀rọ yìí jẹ́ tẹ́ ẹ̀rí sí oróyè ó là ń kára yìnbọn mọ́ ìyàwó yín wá ń kọ́ o èyí tí mẹ́rìndínlógún. gbogbo sọ ọmọ ibi mo ti ń bọ̀ ọmọ ibi tí ń bọ̀ tí mi wọ sọ báyìí ìyàwó mi bẹ́ẹ̀ létí bá mi dáná lọ ó kó lẹ́sì báyìí níbi ṣe ń dómi bẹ́ẹ̀ ni. ìyàwó ẹlẹ́yinjú lẹ fi ó lẹ́sì wèrè. kí ló dé. wọ́n sọ náà kọ́tà ní òtí ìbásùn. mi rò kórè ilé ìpè sọ̀rọ̀ pé lẹ́sì 30 nílò ni lẹ́sì 50 nílò. abájọ kọjú orí rẹ̀ ọba darúgbó ìyànú ilé láì tí ì bí nǹkan kan yọ̀wọ̀ mi ní pọ́ìsì mọ́ yín lọ. ìyàwó mi ti bímọ mẹ́ta ó bí akin ọba tẹnu ó sì bí kọ́ rírì. Ọlọ́run ti bá yín ṣe. àdúpẹ́ ẹ ṣeun o. ṣé ẹ wá rí ibi tó burú fún yín dé a lè fi ń joyè ńlẹ́ ẹ̀dọ̀ yọ o. gbogbo làbí ọ̀rẹ́ owó òjò tẹ kó ẹ̀kẹ́ yìí àwọn bíbí ọ̀lú òǹkè ọjọ́ lẹ́ẹ̀tì joyà tọ̀run ìwà lásán nìyí. ṣé ẹ wá rẹ̀ tí kàlámù jẹ yìí àjẹgbó àjẹtọ́. ta ló sọ fún ọ bẹ́ẹ̀ ta ló sọ fún ọ bẹ́ẹ̀ bó ṣe ń wo wọn tẹ̀lé kiri ogun ìdílé ni kò ní ṣàṣeyọrí sọrí mú sọ̀gá rẹ tó bá ṣàṣeyọrí lórí ipò tó wà kí màlúù ọkàn ebè ìdíjọ́ ṣàṣeyọrí. ẹjẹ ìsàlẹ̀ màlúù tí ọkàn ìkọ́jú sọ yìí ṣẹ́gun tó bá di tẹ̀jú ni wọ́n ṣáájú ọba kú ni o. ọbẹ̀ wo bá sì ro biro musa kàlámù kéésàn fèsàn kéwọ̀ fọwọ́ ooru burúkú ẹni bẹ́lá bí ọmọ obìnrin gbogbo pàlàpàlà bí ẹ̀sọ́ ọkùnrin ẹ̀dọ́sẹ̀ ni ẹni tó bá ro biro musa kàlámù yóò sàn bí bọ́jẹ̀ ti Nàìjíríà. ẹ gbé pònú awo alẹ́ bí oṣù awo lọ́jọ́ òpònú ni owó ṣe dórí ọ̀fọ̀ kodò ọbí tẹ bá bá sùn èsì sọ pé pé máa ní àwọn abẹ́rẹ́ máa mọ̀ ọ́rù òpònú wo ẹnu ẹ̀ lọ́gá rẹ wa wọ́n ń sọ ọ̀gá rẹ yóò fẹ́ lu fẹ́ra bí abẹ́bẹ́ ó lò sí ibi tó yẹ pé mo ti mọ gbé tó dá gbogbo owó tó yẹ mọ̀ fi ṣiṣẹ́ ọlọ́ọ̀nà yín tẹ̀rán ló ṣe èsì fáwọn èèyàn tọ́ba wá dé pò tán tá a bá ti àdámọ́ kírẹ́dì káàdì ní ẹgbẹ́ kòkè ọ̀hún ẹ̀ tàǹpà tó pé bàbá náà kàrá fún wa báyìí wọ́n fi gbogbo ẹ̀jẹ̀ tán lójú àgbo ni àwọn náà wọ́n bọ́gà rẹ̀ fàdá yìí kan. tí wọ́n bá yín ṣe é wọnú tẹ̀ ní ọmọdún yìí yóò wà dún ìdójú sàn. èmi èyí ní ṣe wákàwákà wọ́n ti mọ tí ń ṣe oògùn owó tọ́gà rẹ̀ ṣe o ìní ń gùn ọ́ ó sì rí sọ́rọ́ ọ̀gá rẹ̀ ó sì ní yọ̀ọ̀yọ̀ jẹ múṣọ ọ̀gá rẹ̀ ó sì ní yọ̀ọ̀yọ̀ jẹ èmi náà tẹ̀lé bí ogun òdúlé ni wo mọ̀ ń bẹ́nu wà láàrin báyìí ni mo dúró tì báyìí níbi táyà alákọ̀wé olùlọ́sì ọ̀gọ́sì ọmọ sẹ́yà ẹnu ẹlẹ́wà àjọ bẹ̀rẹ̀ rẹ̀ àjọ fani àjọ bá débi kan wọ́n iṣẹ́ ara ni o àjọ fàjà ni o odò tó pé mi mo tulẹ̀ rẹ̀ ó rí pé lè sọdún mẹ́rin pé wọ́n yọ yín níbi gbẹ̀tẹ́ bá lọ sabbatical leave ẹnu ẹlẹ́wà olùlọ́sì wọ́n sì dàbòrú láì ṣe bu MKO Abiola. ẹ̀yin lẹ ń gbé bò pamọ́ ẹ̀yin lẹ fàbòyẹ ẹ̀yin lẹ dàbònú ẹ̀yin lẹ bàbòjẹ́ ẹ̀yin lẹ sòfò ẹ sòfò fọlá mọ́sùlùmí ọ̀rọ̀ kúrú mi mẹ́jẹ ní kárí òfẹ́ mẹ́jẹ ní stroke ẹ jẹ́ wá gbé yò. bùrá Àjàdí ẹ ṣẹ̀ mí gan o fẹ́ràn kó mi ló máa ṣe jagi náà a máa sọ pé rọ́ ni nà ó kí ló wá ṣẹlẹ̀ gan tẹ́ wá bójú mi jẹ́ tẹ̀lẹ̀ tójú mi adẹ̀ tó sórí àsìmílẹ̀ àwọn èèyàn fẹ́ dìbò ó dẹ̀ ń fojú sùn ìgbà mọ́rí pé lóṣù bùrá Àjàdí ń bá ní lẹ́yìn ìbúra Mọ̀ṣúdì bá wo ọ̀kọ́là kí ló tẹ̀ lọ tó sẹ́yìn wèrè kí ló ṣe tẹ́ fi dìbò fún Musa Kàlámù ìbúra yẹn máa ń pariwo Kàlámù ọwọ́ kan o Kàlámù ọwọ́ méjì kí ló wá ṣẹlẹ̀ ń sìn. ṣé kò yẹ kó rí bẹ́ẹ̀ ni. kò yẹ kó rí bẹ́ẹ̀. téèrà bá fi ni pegi a máa ń wọn dànù ni. kí ló ṣẹlẹ̀. Musa ọba mi sọ pé òun fẹ́ díje kí ni mo wá fẹ́ ṣe Mọ̀ṣúdì ó máa sọ́dọ̀ mi láàárọ̀ ó máa wá lọ́sàn-án ó máa wá lálẹ́ ó máa tó wá bá mi sọ. ẹ bó lè ń bẹ Bùrá Àjàdí Mọ̀ṣúdì ò ní iṣẹ́ èyí tí ò jìnnà sílẹ̀ ẹlẹ́yẹn ó lásẹ̀sì láti máa rìn káàkiri pọ́ọ̀rọ̀ yìí ò sọ fún yín àwọn náà ní blame bẹ́ẹ̀ yẹn mo gbà yẹn gẹ́gẹ́ bí blame wọn pé téèyàn bá fojú igi téèyàn bá fojú kéré àdàlẹ̀ ti dúpẹ́ ń sìn ọlọ́run jẹ́ kí Mọ̀ṣúdì olórí burúkú yẹn wọlé ọ̀kọ́là kí lọ́kọ́là fẹ́ ọ̀fà wa ní àtẹ̀ǹdà kò ní kankan ẹ wò Bùrá Àjàdí àti dìbò ń sìn àti wọlé Bùrá Àjàdí support yín la nídìí ń sìn pátẹ́rẹ́ ìṣẹ́ máa lọ sókè tí ò ní wálẹ̀ táwọn ẹlẹ́gùn rẹ̀ láàrin wa ìyẹ́kọ́ta nídìí gangan nìyẹn full support yín gangan la nídìí mo fẹ́ kẹ́ rí Musa
ibi tó ti tí ò dáa ẹ jẹ́ kó mọ̀ kàlámù tó ṣe báyìí ó fọ́nbù àbọ̀lẹ̀ ń bẹ̀ àwọn nǹkan mi ṣe nínú àṣà pé nǹkan tẹ fẹ́ ni ẹjọ́ full support la need ẹjọ́ tó rẹ lọ́hùn. ó dáa tó bá rí bẹ́ẹ̀ tí 19 bá lóun bó kàn ṣe kò lè di 20 kì í ṣáà ti di pé Musa ni kí ni rí Musa. ẹ kẹ́lẹ̀ support wa full support kíjọba ìdẹ́ kẹsẹ̀ járe ó tán. tó bá jẹ́ bẹ́ẹ̀ náà gbogbo ìlérí tó ṣe fáwọn tó mọ̀ pé ó yẹ kóun ṣe fún tó bá ti mú ìlérí ẹ̀ṣẹ̀ àjọwà náà ni wọ́n ń lọ fún níwà. ẹ promise me. Kí ló dé. tójú bá yẹjú. kóhùn máa yẹ ẹ. d. kò sí kankan èmi mo sọ. d. kò sí problem. kò sí wàhálà. ṣé kì í ṣàtìyọjú Musa. ẹ yọjú sí Musa kẹlẹ gbàgbé ẹ ń bẹ. bọ̀ máa jẹ́ kó yé Musa pé ọlá Ọlọ́run la mọ̀rúfù ló jẹ o. ó ti tán ọlọ́run ìran máa ń jẹ níbo lẹ fẹ́ dàgbà. èmi fẹ́ wá nǹkan lọ báyìí ni o. mo fẹ́ lọ sún òyà mú fún. Musa máa ní bẹ́ẹ̀dẹ̀ ọ̀hún alápàtà ni bẹ́ẹ̀ bá débi Musa máa ní bẹ́ẹ̀dẹ̀ ọ̀hún alápàtà ni Musa níbi gbogbo ẹlẹ́yinjú àánú ni bẹ́ẹ̀ bá sunkún. Wa alaikum salam. Mọ́mí Fọlá. Daddy Yusuf. Ẹ káàsán. Yes sir. Ẹ pẹ̀lẹ́ wà. Yes sir. Ọ̀gá ńkọ́. Ẹ pàdé wọn wọ́n ṣe jáde ń sìn. Láàárín ẹ ká sùn sáà bàbá mi. Àpàdé wọn. Wọ́n ṣe jáde ń sìn. Ó dẹ̀ dùn mí o. Tí n bá mọ̀ kí n ti wá látàárọ̀. Ṣé kò sí? Ìgbà tí mo ti bá ẹ̀yin náà ń lé tá bá ti rí olórí àti rọ́bà ni. Mr. Ajadi náà wá rí wọn ni mo ṣe mú wọn wá sọ́dọ̀ ọ̀gá. Èmi ni mo wá rí ọ̀gá mo fẹ́ ṣe nǹkan tó máa dùn mọ́ mọ̀rúfò nínú òun ló gbé mi wá bí nítorí pé èmi àti ọ̀gá wa a jọ wà nínú campus kan náà ni kò possible kan máa fojú ọ̀n dárẹ̀ tiwa bọ́n ṣe ń sọ ìpolongo fáwọn èèyàn lọ́tún lọ́sì wọ́n rà wá wọ́n rò pé ìwẹ̀ tiwa ni kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá náà so bọ̀ ìyẹn ti lọ a ti dúpẹ́ pọ́n ti wọlé àwa bẹ̀ wọ́n nítorí pé a rí bíi pé níṣe ni wọ́n ṣe oògùn owó ìdí tó gbé mi wá bí nìyẹn. ṣé yẹn lè ṣe wá bí ẹ wò a ti dúpẹ́ fọlọ́run gbogbo bólúkálukú ṣe ń sọ oògùn owó ló ṣe o kìnní kan o olúkálukú ń sọ pé Musa o òun nìkan ló ń gbọ́jà lẹ̀ ọjà ẹ̀ ń tà o ó tà ju tàwọn àdúpẹ́. alihamdulilayi. àbí. nǹkan tó gbé mi wá gangan nìyí. màá jíṣẹ́ fún wọn tí wọ́n bá dé mo kọ̀ọ̀kan tí mo kàn mọ̀ pé ẹni tó bá gbé ọjà ẹ̀ sílẹ̀ tó bá ń tà tọ́lọ́hún gbà fún kí láyé máa sọ. ológun owó ni èyí tó tiẹ̀ yà mí lẹ́nu pàápàá ni wípé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí pàápàá gan tí ráìsì bá ń pàkúta ṣẹ́nu oníbàárà àwọn ló yẹ kó ti máa gbọ́ tóníkàdùkù kọ́ ń sọ èyí tóhùn ṣùgbọ́n a ti dúpẹ́ fọlọ́run ibi tá a fẹ́ kí igi púùsì náà igi ti lálẹ́ òrùbẹ́. Musa tó jẹ́ pé tipátipá ló fi ráyè tèmi tó bá ti gbájúmọ́ àdúrà báyìí ẹ máa pọ̀ Ọlọ́run fẹ́ sọ̀kalẹ̀ ní wákàtí yẹn. bẹ́ẹ̀ni o ṣùgbọ́n ẹni tí ò bá ti mọ ibi tí ẹgbẹ́ ẹ̀ gbà là ó mọ̀ máa sáku náà ni. wọ́n lè yí àwọn èèyàn àwa ò bá wọn délé ìdí ọjà láti máa rí wọn nítorí pé kò yí àwa èèyàn la ṣe ń fojú ìbẹ́ ẹ̀ ń wò wọn àmọ́ tó bá dé ẹni mo wá bí ẹni Àjàdí wá sílé wọn. ìyẹn máa jíṣẹ́ yín tó bá jẹ́ ẹ̀ lè bá wa. tí irú alájí bá pé mẹ́ta nílẹ̀ yìí ìlú yà ti dájú bẹ́ẹ̀. Daddy Yusuf ẹ káàbọ̀ ẹ bá mi kí wọn ẹ máa pè wọ́n. máa jíṣẹ́ tó bá dé ẹ káàbọ̀ sá o. àyè mo wá dúpẹ́ fọlọ́ ẹ̀yin lẹ́mọ̀. ẹ̀yin èèyàn ṣe ráyé ohun tẹ́ ò bá mọ̀ ẹ má máa sọ ohun tí ó bá ń ṣojú yín ẹ má máa wí o. ọkọ mi mo ti rí sí ó kú oríire káàbọ̀ kúrì fún àṣeyọrí o. mami ojú yìí ẹ wò mí. mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi. mami mo ti mí sí. ó yá èmi kò sí. ẹ wò mo mí sẹ̀fọ́ yìí yẹn. mo kú oríire mo dúpẹ́ ẹlẹ́dàá mi ò ṣe o. Ọmọlọ́lá ọ̀gá o àtìgbà tó ti dé láti service ó tẹ rántí pé kò tiẹ̀ ṣe háì sí mi rárá. wo ohun tó ń ṣe pò ṣọ́ra ìrònú ò papọ̀.
èwo ló ń ṣe pé èwo ló ń ṣọ́ra. Àti ìgbà tí mo ti láti service mi rí nǹkan kan ṣe á ti ju 11 organizations tí mo ti kọ application sí lọ wọn ò mú mi wọn ò pè mí padà ó ti sú mi jàre kó tó jẹ́ kí n tẹ̀ ronú nǹkan kan kò jẹ́ kí n ronú. Mo rò bíi pé tó wọn bá tẹ̀ tí mú ẹ ó máa continue láti máa kọ́ lọ ní náà. Báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí máa máa kọ application lọ mo ní mo ti kọ fún 11 organizations companies 11 òun sọ pé kí n máa kọ́ lọ mo ti gbọ́. Kí ni màá máa ṣe before then. Ẹ káàsán. Ẹ jọ̀wọ́ máa mi yé lọ́la kọ́. Wọ́n ò sílé. Lákúríjà lálù o. Ṣé kò sí? Ṣé fọ́ kí n yá kí n ra gàrí dẹ̀ kí n wáyìn kí n láti fọ́ máa bẹ́ẹ̀ sí ní dáná. Gàrí? Wọ́n ò sílé o. Ṣé wọ́n ní pẹ́ bọ̀? Mi ìwà mọ̀ òyìn ni mi mọ̀. Máa jẹ́ yìnbọn. Máa jẹ́ yìnbọn. Kí ló tó ta gàrí fún? Báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí náà? O máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé kíkọ wọ ẹ́ sùsùsùsù kíkọ. Èmi ò lè ta gàrí o. Báwo mo ṣe máa ta gàrí? Bó ló ṣe máa ta gàrí? Nà. Ṣó gàrí yóò pẹ̀lú tó ń finance ẹ ní school ni? Pàtàn fún mi. Ìgbà tẹ́mi dẹ̀ wà lémi ò ta ń kọ́. Ṣé ẹ dúró ná? Ṣé màmí á máa ta gàrí mi náà tún máa ta gàrí mi odidi graduate? Màmí á gbégbá gàrí máa gbégbá gàrí. Èmi ò ta gàrí o, báwọn ta gàrí o. O ta gàrí? A ní kó continue application olóòkọ mọ́. Kí ló tó lọ mí fún ná? Ṣé wàá máa lọlé? Ó ti ń lọ mí fún o. Ara kan má jẹ́ kí kọra mẹ́ o. Wẹ́ mo rí pé o ti ń bínú. Mo dẹ̀ ní suggestion kan o. Kí la tún rí gbọ́? Mo rò bíi pé ó yẹ kó kàn tẹ̀ ní nǹkan kan ní máa ìbí a kó máa ta àbí kó máa ra àbí something like that ṣá. Ti bá bí business tí máa ṣe at least business administration mo ṣáà study in school so ti bá business tí máa ṣe bí o tẹ̀ pọ̀ mo mọ̀ kí sẹ́ máa fi jáde nílé ilé ti sú mi ilé ti sú mi o màmí kan rán mi ní àwọn iṣẹ́ ìdẹ̀tí kọ̀ọ̀kan. Wẹ́ mo kọ̀wé kan ní cooperative owó yẹn máa worth bíi 500 bóyá tí n bá tiẹ̀ kó fún ẹ ó yẹ kó rí nǹkan kan one or two things kan tó lè fi máa ṣe. Now 500,000. 500,000. Ó ṣe ọkọ mi. Máa ṣọ̀hún tí ò ń dá. Obama máa fi ìkà ṣe òun. Dákun máa fojú olóore gúngi. Bá lọ àbọ̀ o. Ṣé wàá rò bí ọ̀rọ̀ já sí? Bẹ̀rù ẹni bá ṣe lè jẹun sí ló yẹ ká máa pọ̀. Gbogbo ẹni ò láròjinlẹ̀ o. Ẹ dákun o ẹ̀rọ o. Ẹ wo bí ọ̀rọ̀ báyọ̀ lóde. Ìgbẹ̀yìn ni ká máa rò ó. Àti pé má máa kánjú tùlú ọ̀rọ̀. Àǹtí, nice time to play. Ṣé ẹ like àwọn prize wa? Bẹ́ẹ̀ni. Ẹ rí i pé wọ́n fẹ́ di òní. Ẹ máa patronize mi. Ṣé thank you. Wow. Afternoon. You're welcome, sir. Ṣé ẹ̀yin lẹ wà níbí báyìí? Bẹ́ẹ̀ni, sir. But last time tí mo kọjá níbí báyìí mi ò rí shop níbí báyìí. Yeah, you're right. Àìṣe open. Boutique ta open. Mi náà wò bí ṣe race mo kàn pé kí n kàn get one or two things níbí báyìí ni. That's lovely. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní cornflakes kan. Okay. You can get me this. This? Yeah. Okay. Checkers, as in custard. Ẹ bá mi fi sí. For breakfast. Ọ̀rọ̀ àbọ̀ ti wà okay báyìí. What you are okay? Yeah. Ẹ ṣe gan sa. Ẹ tiẹ̀ ní sùúrù náà. Ẹ ní sùúrù. Ojú tí mo tiẹ̀ fi ń wò yín in fact Ọlọ́run ṣe dáadáa fún yín gan-an. Thank you, sir. Yeah. Thank you. God really created you well. Ẹ ṣe gan sa. Tell you about mind. I would like to know you. My name is Badmus. Omo Orita Nollywood, sir.
Ọmọlọ́lá Adéríbigbé. Bẹ́ẹ̀ bá máa mo máa wish láti mọ̀ yín. Mọ̀mí fún kí nìyẹn sir? No, as in just to know you. Bí a mo tẹ̀ lè rí card ní bag, your compliment card. Okay, my business card. Yeah. Yeah. Okay, thank you very much. You're welcome, sir. In fact, ṣé ẹ máa ń gba transfer mi báyìí? Yes, I'm gonna transfer. Okay. QS náà dẹ̀ wà. Ẹ fún mi ní account number yín. 20. Okay. 68. Okay. 10. Okay. 3446. Ah. UBA, sir. UBA. Yes, sir. That would be 45, sir. Okay. Ọmọlọ́lá. Ọmọlọ́lá Adéríbigbé. Okay. Ẹ ṣé gan. Ṣé ẹ máa ní ìdíbà yín gbélé ní mọ́tà? No. Kò dá kí àwọn máa wà láàmú tó bá fún ìtura. Ẹ ṣé gan. Okay. Àwọn oníbi èèyàn wọ́n máa pọ̀ láàyè èèyàn ẹ̀. Wọ́n ṣọ̀rọ̀ èèyàn kiri. Wọ́n ní kó má gbà kán máa bà ẹ́ láyé iṣẹ́. Ká ní ẹ farabalẹ̀. Ẹ káàsán. Ẹ káàsán o. Ẹ ǹlẹ́ o. Ẹ jẹ́ lóbìnrin Mr. Badmus. Mr. Badmus. Badmus. Mr. Badmus ni mo béèrè. Mr. Badmus lẹ́bìrì. Ẹ ǹlẹ́. Yes, sir. Ẹ̀dùn. Ẹ ǹlẹ́ o. Yes, sir. Ẹ ǹlẹ́ o. Láti bo. Mr. Badmus mo béèrè, sir. Mr. Badmus lẹ́bìrì. Báwo lẹ ṣe jẹ́ sí wọn? Tẹ́ bá ti sọ fún wọn pé ọ̀rẹ́ wọn béèrè wọn. Ọ̀rẹ́ wọn. Bẹ́ẹ̀ni, sir. Tí mi ò bá ṣì ń gbọ́, obìnrin ń ṣe ọ̀rẹ́ ọkùnrin. Ọ̀rẹ́ wo ló wà láàárín ọkùnrin àti obìnrin? Ẹ sọ bẹ́ẹ̀ ṣe jẹ́ sí wọn. Bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ̀ ní wọlé síbí. Ó yá jáde. Ṣé fẹ́ máa embarrass mi? Embarrass. Ọ̀gá ò bá mi sọ pé àwọn máa ní físítọ̀. Ìyẹn àlejò lénìí. Ẹ dákun ẹjọ́ tó lọ́hùn. Ẹ ní lákòbá. Obìnrin ń ṣe ọ̀rẹ́ ọkùnrin, ọkùnrin ń ṣe ọ̀rẹ́ obìnrin. Alimi, ìwọ àti ta nìyẹn? Wọ́n ní. Ẹ káàsán, sir. Lọ́lá. Sir. Alimi, máa lọ ná. Èmi náà wá rí. Mo ní kó máa lọ ná. Obìnrin ń ṣọ̀rẹ́ ọkùnrin. Ọkùnrin ń ṣọ̀rẹ́ obìnrin. I'm fine, sir. Bẹ́ẹ̀ o sọ fún mi pé ò ń bọ̀ náà. Mo kàn ní kí n fún yín ní surprise visit ni. Surprise visit. Yeah. Okay, jẹ́ ká wọlé. Èwo ló ń wò? Mo kàn ń wo bí ilé ṣe rẹwà sí. Okay. You have a very beautiful house. Thank you very much. O ṣe nínú oore kékeré tọ́lọ́run ṣe fún wa ṣe lóyìn rí. Nítorí ẹ̀ ni mo ní sọ pé tọ́rọ̀ wa bá wọnú ara tán, wàá mọ many things about me jù báyìí lọ. O ṣe jẹ́ ká wọlé. Thank you, sir. Bẹ́ẹ̀ Lọ́lá try mi ò mọ̀ pé wọn báyìí ló jẹ́ o pẹ̀lú nǹkan tí mo fi bẹ̀rẹ̀ yìí ọmọ yóò ń ṣàrògùn o tó bá yẹ mo tẹ̀ rí bíi 300 or 400 tí mo tẹ̀ tó fi assist yẹ mo mọ̀ pé máa try okay. Lọ́lá ayé ẹlẹ́nu bó torí mi ṣọ̀pẹ́ mo kàn wọ́n pé mo sáré ní urgent call kan sìn ni. Urgent call? Yes, mo ní láti travel, mo fẹ́ travel right. Mo wá dágbére fún mi. Bó báwo ló ṣe máa ń ṣe báyìí náà? Mo sọ̀dọ̀ ẹ mọ́jú òru o ní urgent call mo wá dé shop láàárọ̀ ẹ̀ báyìí o wá sọ fún mi pé urgent call ìgbà wo lẹ fẹ́ dé o. Obìnrin kí ló ṣe é náà
mi ìfẹ́ kó bínú náà ló jẹ́ kí n wá bá ẹ̀ ń sìn láti dágbére fún ẹ pé mo fẹ́ travel tó bá gbé nǹkan tèmi náà ti mọ̀ látàná ni má ti sọ fún ẹ náà. èmi ò bínú náà mo kàn wò pé ọ̀dọ̀ ẹ mo ti kúrò láàárọ̀ yìí. ó tiẹ̀ nọ́mà ó nọ́mà kò bínú ẹ̀wọ́n náà ń jà fẹ́ tọ́ ẹ̀ ni ó nọ́mà yá má bínú ṣó ti yẹ mi ò ní pẹ́ dé ṣó ti yẹ tí n bá tún dágbére inú máa bí ẹ jù báyìí ni. mo ti gbọ́ ṣó ti yẹ ọlá ṣó ti gbọ́. bọ́ láti bí 30 minutes báyọ̀ kọ́sítọ́mà ó ga o. Lọ́lá. travel lánàá o travel. kí ló ṣe atẹnumọ́rọ̀ ni ẹ. Lọ́lá. mo lájẹ ni. èèyàn kan ń pè ẹ́ lọ́kàn yẹn. Lọ́lá. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé. kí ló dé. Lọ́lá èmi ni mò ń pè ẹ́. ìgbà yẹn wá ń kọ́ ṣé mi rí ẹni kí ló ṣẹlẹ̀ Àjàdí. Lọ́lá èmi ni Àjàdí kí ló ṣẹlẹ̀ kí ló dé. ó dà kí ló wá kí ló ṣẹlẹ̀. mo ti di Àjàdí kí ló ṣẹlẹ̀ kí ló dé. Lọ́lá lẹ́nu èsì mi. ó dà kí lẹ̀ wá. mo dúró díẹ̀ 30 minutes nínú ṣọ́ọ̀bù yẹn ó lóun dá kọ́sítọ́mà lóhùn. Àjàdí 30 minutes ló fi dúró dè mí ní ṣọ́ọ̀bù kí ló dé kí ló tó ṣọ́ mi káàkiri dúró náà ṣé ò níṣẹ́ ni. ò níṣẹ́ 30 good minutes ibi táwọn ẹgbẹ́ ti wà tó ti ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ owó tó máa kó wálé. ìwọ wá jókòó sínú ṣọ́ọ̀bù for good 30 minutes Àjàdí. wá máa lọ. kí wá máa lọ. wọ́n mú sáà pé mo dá kọ́sọ́mà lóhùn ṣé kí n fi kọ́sọ́mà lẹ̀ kí wá jókòó tí ẹ̀ yìí. Lọ́lá. ọ̀dà má lọ. Lọ́lá. ó dẹ̀ mọ̀ pé mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Lọ́lá èmi ni tani ẹ́ dùndú èmi ńlá ta jù. 30 good minutes Àjàdí 30 minutes. Lọ́lá èmi ò ní ṣẹ́ lẹ́nu ẹ èmi padà dẹni tí ò ní ṣẹ́ lẹ́nu ẹ. kálẹ̀ nìyẹn. kọ́sítọ́mà ni ó fẹ́ rajà ni ó fẹ́ rajà ni kò dẹ̀ kí n ràjọ ya 5,000 naira lọ 5,000 naira tó bá tún wà rà gbèsè ni. nǹkan tí ó fẹ́ rajà yẹn kí ló wá mú bójú mi jẹ́ bójú mi jẹ́ kí ló mú jáde náà rọ yín. wo ó fẹ́ rajà ni má lọ ǹgẹ̀ àbíṣẹ́wọ̀ náà tún máa. wẹ́ẹ́ ẹnìgbẹ́ kò tí ẹ̀ sí ìtókàn mi pẹ̀lú yẹn ó mú kó rajà. ó dẹ̀ ti bà múdù mi jẹ́. iwájú mi ló wà ń sìn náà. má dáhùn jà fi múdù tó wà pẹ̀lú ẹ̀ fìyẹn sílẹ̀ kò sí ìtókàn mi pẹ̀lú ọ̀rọ̀ títí ẹ̀ tó ti ọ̀rọ̀ tèmi lèmi bẹ́ẹ̀ ń sọ. ó bójú mi jẹ́. kọ́sítọ́mà ẹ máa lọ mo dá kọ́sítọ́mà lọ. Ọlọ́run máa tójú ẹ mọ́lẹ̀ má wọ́rì. èèyàn ibi wọ́n pọ̀ nínú ayé o èèyàn ire wọ́n ṣọ̀wọ́ o èèyàn ibi wọ́n pọ̀ nínú ayé o èèyàn ire wọ́n ṣọ̀wọ́. Àjàdí lóun dé ṣọ́ọ̀bù ẹ̀ lánàá ó ní bó ṣe ń wò òun ní bí ẹni wípé Ọlọ́run kan ló ṣẹ̀dá òun ó ní bóun ṣe ń dé ṣọ́ọ̀bù ẹ̀ báyìí ó ní ṣe ló lóòfẹ́ rí òun ó ní kóun dẹ̀ tó wá náà òun pè é lórí aago òun jáhùn kulẹ̀ lòun ṣe wá sí ṣọ́ọ̀bù tó bá ti gbọ́ òun báyìí ó máa já aago mọ́hùn létí ni kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fún ẹ. mami ṣé Àjàdí ló wá fẹjọ́ mi sùn yẹn. ṣé kò lè fẹjọ́ sùn mí ni. kí ló dé Àjàdí fẹjọ́ mi sùn káàkiri. àwọn mélòó ló fẹjọ́ ẹ sùn ṣé mi ni káàkiri èmi ni káàkiri ó jẹ́ jókòó ara ẹ̀ jẹ́ tó rọ́mọ̀ yìí ọmọ tó dáa ni ọmọ tó bí léere tó dẹ̀ gbẹ́kọ̀lé ni ládùúrú gbogbo ohun tó ń ṣe fún wa jíjẹ múmu ìrọ̀rùn ló fi ń ṣe fún wa kò jẹ́ wọ́n wa oúnjẹ tó ń fún wa kó owó tó ń fún wa kọ́ ṣọ́ọ̀bù tó ń lọ tó ti ń lé ọmọ lọ́mọ ṣé òun kọ́ ló ní ṣọ́ọ̀bù ni àbọ̀ nǹkan ló gba ṣọ́ọ̀bù fún ẹ tó fún ẹ lówó tó rajà síbẹ̀. mami ẹ wo ẹ sọ f'Àjàdí kó yẹ rojọ́ mi káàkiri mọ́ o èmi ò kú mọ̀ kátà Àjàdí gbé fún yín tẹ́ ń ṣe campaign fún sí ṣé mo ti mọ́kọ wálé wá bá yín ni. ó ń ṣe bẹbẹ nínú ayé wa ṣọ́ọ̀bù tó ń lọ tó wá tó lè yìí òun ló gba ṣọ́ọ̀bù tó rajà síbẹ̀ kò sí tí ò kì í ṣe fún wa ilé ìwé ẹ àbò gbàgbé pé ó ṣe bẹbẹ nínú ẹ. ó kù iṣẹ́ ẹ wo mami mo lọ ṣọ́ọ̀bù ṣe ti gbọ́. ẹ wo màmí ẹ sọ f'Àjàdí kó má wá mi wá sí ṣọ́ọ̀bù mọ́ o
kódà gan máa pè lórí aago kí ló dé gan náà ṣé ó ti fòrùka sí mi lọ́wọ́ ni kí ló dé tó ń bojọ́ mi káàkiri. Ọmọlọ́lá. àárọ̀ lọ́jà. Èmi làárọ̀ lọ́jà òun ló ní ṣọ́ọ̀bù tó ń gbé rẹ̀ lọ yìí. Ṣé kìí ṣe pé àwọn kan ti ń tan Ọmọlọ́lá àbí kí ni mò ń rí ìkẹ́? Lọ́lá. Lọ́lá. Kí ló tó ń ṣe báyìí náà? Kí ló ń ṣe ẹ́ tó lè sùn pẹ̀lú mi lálẹ́ yìí náà? Baby, ma understand me now. Badmus, mi ì sọ nílé pé mo máa sùn tá. Calm down, mo máa sùn bí ibi tí mo ṣe máa sùn. Why tó ń kánjú? But ó yẹ kó rántí òwe Yorùbá kan. Kí báwo náà ṣe sọ? Tó ní ìrètí pípẹ́, a máa ṣọkàn láàárẹ̀. Ìjọ wo ló wá fẹ́ dá? Má worry, ìrètí ò ní pẹ́. Ìrètí ti dé. Ìrètí ó ti dé, má worry. Ṣé o ń sọ fún mi pé òun lọ lóòótọ́ nìyẹn? Wo mo ti pẹ́ gan. Mi ì sọ fún màmí pé mo máa sùn tá. Ó dẹ̀ mọ̀ pé ọmọ ò kì í dàgbà lójú ìyá ẹ̀. Báyẹn kan bá mi ní. Ó máa ti ń lọ náà nìyẹn. Yes baby, mo ń lọ. Ṣé o wá ní ṣe bó ṣe máa ń ṣe yẹn? Ó mọ̀ pé nǹkan tí mo fẹ́ràn nìyẹn. Thank you. Let me be on my way. Màá gbà fún ẹ náà ni. Ó sì dẹ̀. Yeah, my baby. Èèyàn ibi wọ́n pọ̀ nínú ayé o, èèyàn ire wọ́n ṣọ̀wọ́ o. Èèyàn ibi wọ́n pọ̀ nínú ayé o, èèyàn ire wọ́n ṣọ̀wọ́ o. Bẹ́ẹ̀ bá ń ṣòro ayé arẹ́wẹ́, bẹ́ẹ̀ bá tún ṣe ìdàkejì o, ayé asán. Èwo ni ká ṣe o, ìrẹ́ mà ló pé. Èwo ni ká ṣe o, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni o, èwo ni ti yí. Bó bá jẹ́ bẹ́ẹ̀ o, èwo ni ti yí. Èèyàn ibi wọ́n pọ̀ nínú ayé. Lọ́lá, ó ti jókòó ni. Ṣé bó ló fẹ́ mọ́nítọ̀ mi délé ni àdẹ ti délé pé kí n má lè wojú anybody lọ́nà. Mo expect kò ní ká máa lọ́nsìn kìdẹ̀ lọ drop ẹ̀. Badmus. Yes. Ibi ni mo fẹ́ sùn lálẹ́. Ibi ló fẹ́ sùn lálẹ́? Are you kidding me or what? Ṣé o mú mi ṣeré ni? I'm not kidding you. Níwọ̀ tó sọ fún mi pé o kàn máa mọ́nítọ̀ mi wá sílé nítorí pé kí n má lè wojú anybody lọ́nà. Fine, mi ì dẹ̀ wojú anybody. Mo ẹsẹ̀ kì í dẹ̀ lọ drop ẹ̀ náà. Ṣé o mú mi ṣeré ni? Surprise any now. Ibi ni mo fẹ́ sùn. Like serious? Yes no. Òun wò pé ó yẹ kó sùn bí lálẹ́ àbò fẹ́ sùn bí lálẹ́. O ti há máa lórí ọ̀rọ̀ yìí bóyá kí wọ́n máa lọlé. O ò fàlejò nìyẹn. Lọ́lá ó tiẹ̀ méré. Ṣé mi ò máa nǹkan máa ṣe mí ṣá? Nígbà tí mo ti ń wá láti jẹ́ ní ó kàn ń jà mí lẹ́nu ni. Why tó fi láìpẹ́ máa ṣe surprise fún mi all the time like why? Baby, ṣé mo tó lọ fẹ́ sùn bí? I'm sleeping here. Màá wá jẹ ẹ́ lójú lálẹ́. Okay. Ṣé orí nǹkan tó bá fẹ́ jẹ? Òun ni kò kàn sọ fún mi o. Torí fúnra mi ni màá wọnú kitchen lọ tí màá ṣe gbogbo oúnjẹ tó fẹ́ jẹ fún ẹ lálẹ́. Kàn sọ fún mi. Okay. Màá jẹ rice, turkey àti stew. But stew yẹn má fi electronic blender ṣe o, manual ni kó bá mi rí ata yẹn. Is that enough? That's what I want to say. Màá wá jẹ́ kó mọ̀ pé chief cooker lálẹ́ yìí. Are you serious? I'm telling you. Tó fẹ́ sùn bí? Yes. Àjọ ẹ lójú. Àwọn dọ̀tí. Bàbá a ní màá padà wá bá yín nígbà tí mo fojú mi ráwọn àlejò tó wà lọ́dọ̀ yín. Badmus, òótọ́ ló wí pé mo lálejò nínú ilé àmọ́ ìwọ ṣe pàtàkì sí mi ju àwọn àlejò tí ń bẹ́nu ilé òun lọ nítorí rẹ̀ mo ṣe wá bá ọ nínú ọkọ̀. Badmus, ojú rẹ̀ le mo mọ̀ pé nǹkan ń bẹ èmi ló dé. Bàbá nǹkan ń bẹ o ẹ wo wàhálà dẹ̀ wà gidi gan
nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ mọ́ o gbogbo nǹkan tá a fi ń ṣọ̀rọ̀ ajé pátá gbogbo ẹ̀ ọlọ́mọ àjẹkó sojú délẹ̀ tán pátá báyìí àmín àṣẹ. nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ àti wípé ṣe rí àwọn ọmọ tí mò ń ránṣẹ́ yẹn òun lèmi rò bí ó fa nǹkan tí ó ṣẹlẹ̀ yẹn mo ṣe ní kí n wá báyìí àwọn ọmọ yẹn ò sí nílé báyìí wọn ò sí nílé nítorí pé iléèwé ti close. Badumusi ṣé kò ṣe wípé o jẹ ìwọ. mi ò jẹ wọ nǹkan tẹ̀mí lérò ìkó ń ṣẹlẹ̀ náà ni mo sọ fún yín wípé àwọn ọmọ yẹn ò sí nílé. tọ́rọ̀ bá wá rí báyìí tọ́rọ̀ bá kànkè tó bá kanlẹ̀ ó tún níbi kan tá à ń gbé ká Badumusi kí ní tibí tí mo fún wọn kọ kó o fi máa pa kí ní ọmọkùnrin rẹ bó o ti gbàgbé. ìtẹ́ kọ́kọ́ fún mi lákọ̀ọ́kọ́ yẹn bàbá ṣebí ìyẹn náà ló jẹ́ kí n wá bá yín lórí kejì pé mi ò fẹ́ irú ìyẹn mọ́ torí nǹkan tó ti ní ṣe pẹ̀lú nǹkan ọmọkùnrin tèmi nǹkan tó ti ní ṣe pẹ̀lú nǹkan ọmọkùnrin tèmi mi ò nífẹ̀ẹ́ sí ṣe mọ̀ pé gbogbo ìgbádùn ayé yìí náà kò kọjá nǹkan ọmọkùnrin téèyàn bá dẹ̀ ti wá di pé èèyàn fi nǹkan pa nǹkan ọmọkùnrin lẹ́yìn òun fi ń pa lọ́la ìgbádùn wo dẹ̀ ló wá kó fún yàn ìyẹn náà ló jẹ́ kí n padà wá tẹ́ fi ṣe kejì yẹn fún mi. Badumusi wo mi àràgbélayé bẹ́ẹ̀ ni mo wí fún ọ àràgbélayé o ó jẹ́ èèyàn kó o tó lè jẹ́ èèyàn ni wo mi bọ́rọ̀ ṣe wá rí Badumusi ó wàá lu kínní ni ó wà ọmọbìnrin léńjẹ èyí tó tẹ́jọ máa ṣe wọléwọ̀de tó máa bá lájọṣepọ̀ bẹ́ẹ̀ ni àmọ́ tó bá wá ti ń bá ọmọbìnrin òun lájọṣepọ̀ yóò dùbù láìsàn tó bá yá o ọmọbìnrin yóò kú ni o ọ̀run làlà láìsí kí gbogbo ọmọbìnrin òun wá padà sọ́dọ̀ rẹ̀ ni ohun gbogbo bá ń lọ déédéé. àmọ́ bàbá èyí tó jẹ́ ìṣòro tó wà nínú ẹ̀ ni wípé mi ò ní ọmọbìnrin kankan tó jẹ́ léńjẹ tí mò ń bá ṣe yàtọ̀ sọ́mọ tí mo ní mo fẹ́ fẹ́ tí mò ń bá ṣe tí mo fi hàn yín jọ́ kìíní àná. obìnrin náà nù wo mi ò lè ṣe àbí jẹ́ kó ọmọbìnrin máa gbáyé kí wọ́n sì wà bó ṣe wà. wo bí Badumusi tọmọbìnrin bá fi lè gbọ̀ràn nù lọ tí ohun gbogbo wá lọ déédéé padà ó sì wá ọmọbìnrin mi ó sì máa fẹ́ àbí òye ọ àmọ́ títí dìgbà tí ó wà fi rí àwọn ọmọkùnrin tó máa bá ọ ṣiṣọ́ padà ni kò kàn ló fún wọn gbà díẹ̀ àbí òye ọ bó ṣe jẹ́ nù. ó ti wáyé mi báyìí pé alátiṣe mi ló máa ti ṣe ara ẹ̀. àmọ́ tó bá wá kọ wájú sí ọ kó tá o tó bá kẹ̀yìn sí ọ kó jàn lọ́fà tó bá wá kù wọnú kan ṣoṣo kó tèrò ara rẹ pa nítorí pé èmi ni iná fojú gorí ilé mi lò gbólógbó ẹyẹlé tó fojú wu iná èmi lò gbólógbó àdàbà tí ń jẹ ní gbàgede Badumusi èmi lò gbólógbó ẹkùn tí ó gbọ́dọ̀ jẹran kàsì tí ń bá yó ọ̀dọ̀ mi nìkún wà. ẹ ṣe bàbá o. a tún máa ríra. ẹ ṣe. káṣọ wá wo ayé gbẹgẹ o òun bá ṣe ló gbà o káṣọ wá wo a ò lè gbọ́ tẹ́ni tó ń ṣọ́ wa ènìyàn ń dọdẹ yan kiri àwọn oníbi èèyàn wọn máa pọ̀ láàyè èèyàn wọ́n ṣọdẹ yan kiri ìwọ ni kò má gbà kán máa bà ẹ́ láyé jẹ́ ronú ọ èèyàn ibi wọ́n pọ̀ nínú ayé o èèyàn ire wọ́n ṣọ̀wọ́ o èèyàn ibi wọ́n pọ̀ nínú ayé yòó èèyàn ire wọ́n ṣọ̀wọ́ o bẹ́ẹ̀ bá ń ṣọ̀rẹ́ ayé arẹ́mẹ́ bẹ́ẹ̀ bá tún ṣe ìdàkejì ayé asán èwo ni ká ṣe o. ẹ jọ̀ọ́ dókítà ẹ gbà mí o ẹ jọ̀ọ́ ẹ gbà mí o ojúkọ ẹ̀pà ojúkọ èrè ni mi gbọ́dọ̀ fojú sunkún ẹ jọ̀ọ́ dókítà ìmọ̀ tó ń ṣọmọ mi ẹ jọ̀ọ́ báwo ni dókítà ọlọ́run ẹlẹ́dàá mi
Ọlọ́run ẹlẹ́dàá mi mo ń bẹ̀ gbàdúrà mi lórí ọlálá ikú gbọ́dọ̀ ṣọmọ lọ láyé ẹyọkan tí mo wo lójú òpè méjì. mọ́mí ẹ̀wọ̀ ẹ fọkàn yín balẹ̀ ó ti yé mi. kò sí problem ṣé rí gbogbo series of tests láti ṣe fún un bẹ́ẹ̀ ti ṣe rí sample tí mo fi wá gbà yìí the last test tá máa ṣe fún nìyẹn tá bá dẹ̀ ti ṣe test yẹn fún a máa mú lọ sí laboratory ṣé rí result tá bá ti rí ohun gangan la máa fi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe ti gbọ́ ẹ fọkàn yín balẹ̀ kò sí problem. mo ti gbọ́ ṣe ti gbọ́ nǹkan tí mo sọ. mo ti gbọ́. fún mi ní toniquet. mo ti gbọ́ kò bá mi sọ̀rọ̀ kò bá mi sọ̀rọ̀. ẹ fọkàn yín balẹ̀ ṣe ti gbọ́. mo ti gbọ́. má bẹ̀rù ṣe ti gbọ́. mo ti gbọ́. Dákun má má fojú olóore gúngi. Bá lọ àbọ̀ ó. Ṣé wàá rò bí ọ̀rọ̀ já sí? Jingo. Yes, boss. Yeah, I don't gas. It don't happen, Baba. Our people voice said that. Mr. Man, move. Keep short. Ta ló ń bá sọ̀rọ̀. Ó mẹ́ni tó wà wájú ẹ̀ ni. Èmi Badmus ni. Hey, Mr. Man, respect yourself. Move. Ṣebí station ara lọ. Wàá rí i pé iṣẹ́ tó ń ṣe yẹn wọ́n máa padà gbaṣọ lọ́rùn ẹ̀ lásán. I'm okay. Ẹ já máa lọ. ó ti yẹ a máa lọ a máa gbé. You baby police. ọ̀gá ilé àwọn bá sọ àwọn boss baby police dey show yourself. wọ́n lè kó tọ́jú. ẹ ṣe. ẹ wò ó bóyá tí ọ̀nkú ìbá ti lọ mo wá rí mi lọ́fíìsì torí gbogbo series of tests tá a ṣe fún wọn gbogbo ẹ̀ negative ni kò sí positive nínú ẹ̀ heartbeat ẹ̀ ó wà okay pulse ẹ̀ ó wà okay everything nípa health ẹ̀ ló wà okay so tí ọ̀nkú ìbá ti lè wá rí mi lọ́fíìsì bóyá ká tún jọ next step láti take. ṣé mi ti dáràn báyìí ṣé wàhálà ò ti délẹ̀ báyìí gbàtà ẹ̀rí ohun tó ń ṣe ẹ́ èmi ò rírú eléyìí rí o máa wá rí i. ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ooo ẹ ṣé dókítà wọ́n ní wọ́n rí ohun tó ń ṣọmọ mi. mọ́mì. mọ́mì. ẹ ó jáde ó ṣe o. wọ́n ní wọn ò rí nǹkan tó ń ṣe lọ́lá. ó tó sọ sí nìyẹn àbí ń tọ́ kọ́ ó ti parí. kí ni kí ni. Mami! kí ni kí ni. mọ́mì aláì tí mo sọ pé máa ń disturb ẹ̀ ní ṣọ́ọ̀bù yẹn nìyẹn o. aláì tí mo sọ pé máa ń disturb lọ́lá ní ṣọ́ọ̀bù yẹn nìyẹn o. òun ni wọ́n ń cover ẹ̀ yìí o. òun ló lu ọmọ mi. mi ò sọ bẹ́ẹ̀ o. òun ló lu ẹ̀ torí wọ́n rí tó jọmọ mi ọmọkùnrin yìí ló lò. mo ti dáràn mo ti gbé ìbò ní bá gbà ta ló bá gbà mí kalẹ̀ mi mọ́ kí ló kàn báyìí. mo sọ ń gbà yẹn ṣé bó sọ pé ìwọ ló ní life ẹ tó ń live ṣé o ti wá tán sí a ti gbọ́ pé òun search ẹnu searching náà ló ìwà báyìí kò sí problem àǹfààní wà fún ẹ láti search bó ṣe wù ẹ́ ó free ọlọ́run ti ṣe ìyanu fáwa o nǹkan tá a fẹ́ àti tá a tún fẹ́ lẹ́yìn tá a fẹ́ ọlọ́run ti ṣe gbogbo ẹ o. Mr. Badmus ọ̀rọ̀ yín ò fẹ́ yé wa igbá yìí ṣebí nílé iná ti bá kí lẹ fi ń ṣe. lóòótọ́ nínú ilé mi ni wọ́n ti bá àmọ́ ṣe rí àkìtẹ́ nínú ẹ̀ tí àwọn ẹ̀jẹ̀ wà lára ẹ̀ àwọn bọ́ọ̀sì mi tí ẹ mú
courtist ni wọ́n tí wọ́n bá ti ń bára wọn jà àbí wọ́n para wọn láàrin ìlú ni wọ́n máa ń fi áàkì yẹn nu ẹ̀jẹ̀ ẹni tó bá kú àbí ẹni tó bá ṣèṣe láàrin òun náà máa mú wá fún èmi tí mò ń lò láti fi ṣe ọrọ̀ ajé tẹ̀. ẹ wò bẹ́ẹ̀ ṣe wò mí mi ò pààyàn ní ayé mi o ẹ̀mí ò tọ́ bùbọ́ rí o. arákùnrin ẹni ẹ pààyàn wọ́n mú áńkì wá fún yín ẹ̀jẹ̀ wà nú ẹ̀ ẹ pààyàn ẹ wò ẹ má fún wa ní gbódìdí ṣán ẹ fún wa ní àwọn ọ̀rọ̀ tó kù. ó dà kó fẹ́ kí fífọ́ fọ́ orí ẹ̀ dànù. ẹ má ń bára zàrá yín o àbẹ̀fẹ́ kan fìbọn fọ́ ọgbẹ́ sẹ́yìn dànù. ọ̀rọ̀ yìí ti ń pín méjì báyìí handkerchief lẹ́nu wà gbogbo báyìí ní the last time tí a bá yín sọ̀rọ̀ ẹ ní àwọn ọmọbìnrin kan náà wà tí wọ́n ń pa wá fún yín àtẹ̀ nílò. yes. Mr. Badmus ẹ já wọn tán náà mi ti jẹ́wọ́ mẹ́ àìjẹ́wọ́ ló pàjọ́ sí under pressure ló kú sí tọ́ṣọ̀ yẹn pọ̀. ṣẹ́rí nígbà míì mo máa ń fi nǹkan bá àwọn ọmọbìnrin yìí lájọṣepọ̀ màá wá fi áńkì yẹn náà mú lu ara wọn àwọn ọmọ ìyá wa ṣàìsàn lórí àìsàn lẹ́lòmíì máa ń kú lé lórí ìgbà míì kẹ̀rẹ̀ ẹlòmíì àkú sáyé. ọ̀gbẹ́ni mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ sọ nísìnyí ẹ ní ẹ pààyàn ẹ ń bá obìnrin lájọṣepọ̀ ẹ ń fi áńkì nu ojú ara wọn wọ́n ń kú ẹ pààyàn ni ṣùgbọ́n béèrè tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín ọwọ́ ọmọdé tó bá lọ́wọ́ yín ńkọ́ ṣẹ́yìn náà kọ́ lẹ pa. èmi kọ́. táwa ni. Mr. Badmus a ti jẹ́wọ́ everything náà ọ̀ṣọ́ yẹn pọ̀ wọ́n fẹ́ pa wá ní a ti já wọn tán o. ó dà pọ̀ lùmọ́ eré làwọn ṣe nígbà yìí. èmi ni mo ràn. mo fẹ́ fi lé mo fẹ́ fi sọ fáwọn tó wà ní irú àwọn bàbá ẹ̀ wà lọ́wọ́ pé kí wọ́n má ṣe mọ́ àmọ́ tíjọba bá lè gbogbo àánú wò mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ìjọ ẹ bá mi bẹ̀jọ́ fà. ẹ̀yin àtijọba lẹ́dẹ̀ ní ọ̀rọ̀ nípa yẹn ṣé ètò kan wà pẹ̀lú. ẹ pé Musa Alápatà kì í gbọ́ná Musa o Alápatà o onínú rẹ ni o ọlọ́kàn rẹ ni o ẹlẹ́yinjú àánú ni afẹ́fẹ́ ò máa fẹ́ gbígbóná tó bá ti wà ń fẹ́ gbígbóná ò wọ́n ti ra fẹ́fẹ́ ní iṣẹ́ ni ohun tẹ́ ń lò sọ́kàn yín sí ìyẹn kan láṣìírí o. ìmọ̀lẹ̀ kí ń láre òkùnkùn o. Ọ̀bọ yìí mà lágbára kò yẹ nìkan o. Ìmọ̀lẹ̀ kí ń láre ọ̀pọ̀ òkun o. Ẹ̀dá ayé ẹ̀yẹ ká fúnra o. Ó jọ bí eré kí ṣàwádà lékeleke tí ń ṣọ̀rẹ́ màá lo òwe inú kan pọ̀npọ̀n lè jẹ ní àríyàn ayé làwà o àríyàn tá làwà o ọ̀bọ̀ yé ó máa pọ̀npọ̀n o ẹ̀dá ayé ẹ jẹ́ ká fúnra o ọ̀bọ̀ yé alẹ́ o ẹ pé Musa Alápatà kì í.